ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa yes èmi ò lè ṣe kí n má wo Bisi Ologe Show èmi ò lè ṣe kí n má wo Bisi Ologe Show ó ti gbádùn jù o Bisi Ologe Show ẹ máa wò ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bisi Ologe Show iyọ̀ ni. Olúwo Fafidi. Ìyàtọ̀ wà ẹ̀wọ̀. Ìyàtọ̀ wà. Bó ṣe rí nìyẹn. Òpó múlẹ́rọ́ fún kábíyèsí ọ̀ṣìlẹ̀. Òpó múlé ìyálóde ró. Òpó múlẹ́rọ́ ọ̀ṣìlẹ̀. Tó bá ti múlẹ̀ ìyálóde ró ọ̀ṣìlẹ̀ náà ló mú dání yẹn. Àbí bákan. Òbúrò ọ̀yà. Àwòyà ẹ máa fi owó òye lẹ̀. Ẹ má tún bọ́ọ̀sì ẹ̀kọ́ pé bọ́ọ̀sì inú ẹ̀. Òpó múlẹ́rọ́ ó yá o ẹgbẹ́ oyè yìí ga o gbogbo ọdún wá dẹ̀ bá wọn wá tí wọ́n bá fẹ́ kọ́ jẹ oyè yìí kọ́ bá wọn dá sí o. A ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù owó rẹ̀ là ń lò a ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. Ó yá ẹ tó bá bá wọn wá o ẹ tó bá tẹ̀lé wọn o kó wá bá wọn dá sí o ẹ lè dá wa dúró o ẹ lè dá wa dúró o ẹ lè dá kábíyèsí dúró o. Akọgun onílélá. Ìrọ̀ ó ti wà lọ́wọ́ ẹ̀ nílá. Akéwé jẹ. Máìkì òṣìṣẹ́ mọ́. Máìkì òṣìṣẹ́. Owó olè làlùsọ, a ò máa yáwó fi ṣe o. Ẹ̀rẹ̀bẹ̀ láwù. Gbogbo máìkì kò yà òṣìṣẹ́. Máìkì ọwọ́ yẹn gan. Òṣìṣẹ́. Likaje gbogbo kẹrẹ ẹgbà ẹjẹ gbogbo ti dà ní lọ́wọ́. Ọlọ́jà obìnrin no. Yẹ́sọ̀ àwọn tó bá yín wá gbogbo àwọn tó bá wọn wá pátápátá. Ó yá o. Ẹ̀jú pọ́ọ̀sì yẹn síbẹ̀. 15 naira ni. Àdìgbò níjà. Ó yá o. Ìfẹ́ bá wọn wá gbowó ẹ máa gbowó kẹ tó lọ bá wọn lọ́dọ̀ kábíyèsí. Oyè àmárí o. Ẹ gbowó lọ́wọ́ wọn. Ẹ gbowó lọ́wọ́ wọn. Ẹ gbowó lọ́wọ́ wọn pátápátá. Ó pa àwọn tó bá bá wọn wá. Owó Ìyálóde. Ẹ wo ẹjẹ wọn ní.
Okay, wọ́n ní yèyé mẹ́sàn. Gbogbo àwọn tó bá yèyé mẹ́sàn náà wá. Àsìkò ti lọ. Lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Àmín. Wọ́n ti ń bọ̀, wọ́n ń bọ̀. Ó lọ pa àwọn èèyàn. Gbogbo òkè ọ̀nà pátápátá látòní lọ. Oyè náà bọ́ sí ilé wa. Olùkóró. Oyè náà bọ́ sí ilé wa. Yeye mẹ́sàn. Lórúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ àfẹ́jẹ́ ìyẹ́wà sí ọ̀nà lónìí àti ní ti láéláé. Wọ́n ní ká ẹgbẹ́ fìlà wọn wá o. Fìlàdà. Ẹjọ́ òkú sọ̀yà àtìyàwó ẹ̀. Ó yá o. Ọwọ́ ta ni fìlà wọ̀? Mo ti fọwọ́ sí bí olùkọ́ ẹ̀rù ojú ìjà. Àbáyọ̀mí Bádéjọ Òkúsọ̀yà kó máa múra sílẹ̀ pẹ̀lú Chief Mrs. Oyinkanṣọ́lá Bádéjọ Òkúsọ̀yà ọmọ ọba lọ́tún ọmọ ọba lọ́sì ẹ máa múra sílẹ̀ o. Àwọn kan bá wá ní. Lónìí àti ti Owó yìí. Ìjẹba ní mi. Ìjẹba ní mi kẹ́. Cash crunch. Cash crunch. Ẹ̀gbá ni wà. Ẹ̀gbá rẹ̀. Ẹ̀gbá rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Prince Àbáyọ̀mí Bádéjọ Òkúsọ̀yà àti Chief Mrs. Oyinkanṣọ́lá Bádéjọ Òkúsọ̀yà. Ṣé ẹ bá wọn wá nínú? Ẹ ó yà ẹ fowó sínú kíní wa. Ẹ ti fowó sínú. Olúyọmí Bádéjọ. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.